Lion, no forgiveness. Ẹ̀yin babes, iṣẹ́ tá a fẹ́ lọ ṣe yìí, mo fẹ́ ká gbáradì gan. Mo tẹ̀ trust mi, kí ni mo tún sọ náà? Bọ̀ ṣẹ́ mọ̀, táwa bá jogun, tá bá pọ̀, ṣafẹ́ fi wẹ́ni tí ò jẹ́ rárá. Kò jọra wọn. So therefore, tí ọ̀pá tí wàá bá lo aago, ó máa ń la ayé já ni. Olórí burúkú olówó gbalẹ̀ sí ojú bá a wò. Ó fẹ́ para ẹ máa yẹ ni. Àwọn oníjákèyà láyà yìí. Ẹ wà! Èmi ti kàṣírí, èmi ti ṣáwó, kí n tó wọ gbódù. Ṣé dandan? Ṣé wò ló níṣẹ́ mi ni? Léfì, ọ̀gbẹ́ni, wà, ó ló ń bẹ́ sáwọn tó ju yàrá ìjà ẹ̀ lọ. Wọ́n ń bẹ sọ̀rọ̀, ó ló ń wú ká. Ẹ jẹ́ kó mọ̀. Eléyìí kẹ̀, ìwọ kẹ̀. Ọ̀gbẹ́ni láì dáhùn. Ó dà pé kò fẹ́ já fún ọkọ. Ó fẹ́ sórí ẹ̀ pé wọ́n ti lè jọ láì dáhùn sẹ́. Àwọn owó lọ́sọ̀lẹ̀ kò ní dápẹ́ ní kò máa yẹ. Láì dáhùn, ó ti já wèrè. Ó ní mánà, ó ní tẹ́kùn mánà wà láti ilé yìí. Wèrè wo ni ẹ? Ẹ wá kí ló ṣẹlẹ̀ gọ́gọ́? Ṣèbí tí ká ṣe bọ̀bọ̀ ilẹ̀. Ọ̀gbẹ́ni wà, ta ló dá ifá ajá ikú fún ẹ tó ní kí wèrè yẹ ẹ lọ gbórí kòkò wá. Nílẹ̀ ṣe fún mi tó ń sọ bí ìtẹnu ògbà àjọ, ta ló mẹ́gùn wá. Ṣo fẹ́ nà gàmú ni? Ọ̀gbẹ́ni gbàgbára lẹ̀. Ọ̀gbẹ́ni dókítà tó bá lọ ṣe bíi pé Ọlọ́run wà lẹ́yìn ajẹ́ fún yẹ kí wọ́n díṣù sí lómi. Àgbọ̀n kankan ọ̀gbẹ́ni. Ọ̀gbẹ́ni sáré pẹ̀lẹ́. Ẹ̀yin jáì. Àwọn ọmọ ọ̀sẹ̀. Àgàn sí normal. Ọlọ́run ẹ wo bí ẹ̀yin guys ẹ ká ṣe sí. Mo ń kanra gan ajé. Àjẹgàn ọ̀rẹ́ gẹ́gẹ́. Ṣé wọ́n ló wà ní 1,000? Ajárí bí ìgbúdọ̀ máa pa ẹ̀. Ìgbọ́gọ́ tó gbé yẹ ẹ̀dẹ̀ ìjà lójú kí ló wá ń wòrà àrà ó ti ya wò. Ọ̀gbẹ́ni gbọ́. Sórí bí ẹtú bó ṣe ń ké nínú igbó, awọ ẹ ṣe kí ni? Awọ ẹ yìí. Ọ̀gbẹ́ni mi là sẹ́yìn. Ó ti ya wèrè. Ọ̀gbẹ́ni ó jẹ́ lọ bẹ̀ lẹ́ńbẹ̀ kó lọ sùn. Ẹ̀yin babes, ẹ fi sílẹ̀ máa nù ọ́. Ẹ mọ̀ pé ọjọ́ tọmọdé bá dé epo nù, kì í ṣe kí ni? Kì í nà. Ọmọ wa náà ni. Ọ̀gá, ọ̀nà ọmọ wa ni Lion ha lọ tó sùn. Tani. Lẹ́ni náà tó ń búra òyìnbó bí ó ń ṣe Ṣadé London ló dé. Iná jó kiri ọ̀sà, òun lábàmì ẹ̀dá. Òun ló dá mọ̀lẹ́kùn àdìṣe kọ́ńdú. Ṣojú ẹ̀ ò ṣọ́nà ní má lọ tọ́ka nírun mọ́lẹ̀ ẹ̀ràn burúkú àfàyàfà. Torí ikú ni wọ́n láyàn, àrùn ni wọ́n láyàn, ẹjọ́ ni wọ́n, ọkàn kìíní òfò ni wọ́n láyàn, iná ni wọ́n, àwọn náà ń jó wọn láéláéláé. Wọ́n ń jó láéláéláé, wọ́n ń jó láéláéláé, wọ́n yìn wọ́n gbàgbàgbàù, fọ́mọ tó bá ṣe làwùlàwù níwájú wọn. Kó sọ́mọ náà tí ó jọṣẹ́ níwájú Ṣadé o, sọ́mọ náà tí ó jọṣẹ́ sẹ́ni náà tí ó gbéná wojú ẹkùn láyé ṣáàbò Ṣadé. Kìnìún Ṣadé ló ń búramúramù ní ìgboro tí ìgboro dẹ̀ fi ìgboro lọ́wọ́ àwọn ọmọ ìgboro tójú wọn fi kóró jọjọ. Ṣadé ló dé ó jẹ́ àpò Ṣadé lórí o ikú ni, bó jẹ́ yìn Ṣadé lórí ikú ni, bó jòjìjì Ṣadé lórí ikú ni. Mẹ́ẹ̀mà ṣe ni òògùn ẹ̀ torí kò sẹ́ni tó ṣe Ṣadé tó tún gbé lórí òkè pẹ̀ yìí mọ́. Tí Ṣadé bá dé pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá àwọn láyọ̀n àti àwọn ọmọ líle wọn á fi bẹ̀rù bójú sáwọnú kọ́lọ́fín wọn lọ. Tó rárá bá ní wọ́n ẹni abálábà ṣá ní bàbá. Ikú ni wọ́n láyàn, àrùn ni wọ́n láyàn, ẹjọ́ ni wọ́n, ọkàn kìíní òfò ni wọ́n láyàn, iná ni wọ́n, àwọn náà ń jó mọ́ láéláéláé. Wọ́n ń jó láéláé.
gbàùgbàù fọmọ tó bá ṣe làùlàù níwájú wọn. wọ́n ń jó láìláìláì wọ́n ń jó láìláìláì wọ́n yìn wọ́n gbàùgbàùgbàù fọmọ tó bá ṣe làùlàù níwájú wọn. ṣé dandan ajá tiẹ̀ gbójúgbóyà ó wọlé tẹkùn kò wá yí ẹni wípé àwòdì tó wọlé tó gbẹ̀yẹlé ó ti jẹ́wọ́ èyí tó gbẹ́dì orí ẹ̀bá kò ní fara lé lọ. tí cash èmi ń kàn wá ní kí n wọ́n ọ̀nà tẹ́lẹ̀ àti pé mi fẹ́ dá yẹ̀yẹ́ sílẹ̀ lójú àwọn eruku rẹ̀ torí ẹ̀ mo ṣe ra àtọ̀ ẹ wálé ni mo dẹ̀ fẹ́ máa pa ẹ́ díẹ̀díẹ̀. padà èmi tí cash ni kékeré ata tí ò ṣe fi bọ́jú wò ó jẹ́ kí sọ fún ẹ o igbá làpá ẹnìkan kì í pàwò iná làpá a kì í pè fín. òye wọ ni àti gbá àtàwọ̀ fífọ́ ní lọ́dọ̀ tèmi tí n bá tún wá pa lójú òbí máa bomi pa. kò wá yí ẹ ni. pé kí ni. jẹ́ kí kinní kan yí ẹ má ṣe ilé ayé ní gbé ẹni tó bá jọ wò ọ̀run làlà ni mo ti ẹ fẹ́ sọ. tápá tẹsẹ̀ làwọn wọ́n gbá tápá tẹsẹ̀ làpẹ̀mọ̀jọ́ wọnú rẹ̀ ewé àlùrò lórúkọ méjì tí cash. kàkà kíkì ni n kò ṣàkápò ẹkùn. tí cash. wọ́n yá mọ́ ọdẹ tí wọ́n lọ tọ̀tọ̀ ní. ajá lágere arọ ni màjà ajá níwọ̀n àdìfàfàwọ̀ mẹ́ta tí ń kọ́ ọmọ nífojú àlà ẹtì lóye máa gbà mí lójú ogun balẹ̀ èèwọ̀. ọ̀rọ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ó ń jóni lọ́wọ́ jóni lẹ́sẹ̀. bami tuale nọ́mbà wà alábẹ́nú asasi òṣàkan tí gbogbo wa ń sáàdì bàbá àwọn bọ́bọ̀ mọ̀ call attention mi tó sọ pé kí ló ṣẹlẹ̀ eégún aláyé òpẹ́ ń ta báyìí rí èmi náà dé wá wo pé ó tọ́jọ́ mẹ́ta tó tọ́ pé wá pé ká tiẹ̀ lọ jagun àbí ká lọ jagbà àbí ká lọ ṣe nǹkan fáwọn kan láyé kí ló ṣẹlẹ̀ òjòjò yóò nájà kí ló dé bá mi tó á lè sorry. èmi tí cash. ìgbẹ́ ò léegun. nígbà tí a ti rò. ó máa ní iṣu. ṣe dandan ló bá kan wí náà voice mọ́. Ṣadé London. Ṣadé. wọ́n á ní pé kí n débẹ̀ kí n jẹ́ kó yé pé ṣé kó mọ̀ ni bí mo padà bára mi lélẹ̀. Bose mẹ́tò owó ojú ẹ bà mí gbàtẹ́ ti fẹ́ lọ sọ́dọ̀ Ṣadé London yẹn ẹ ti pe àwa boys bí a méjì sí mẹ́ta ká ti ṣe kíni ká ti tẹ̀lé yín débẹ̀ yẹn normal ajá Ṣadé London ó wá ń lọ mú ilé rú irọ́ o Ṣadé. bẹ́ẹ̀ má rí sí bẹ́ẹ̀ ọmọọba má rí sí bẹ́ẹ̀ aláyé náà kéré ṣọwá kéré ogun lọ ni kéré ogun lọ bẹ́ẹ̀ bá mi èmi mọ̀ pé kọ́ tó kí ni kọ́ tó yin ni
ó dàbọ̀ ọjà ṣẹ́rí Ṣadé London yẹn dúdú ẹ̀ ó ti ń láta jù ọdẹ́ni tí bàtà bá ti ń ro lákọlákọ bẹ́ẹ̀ bàmí ó ṣetán àti ya nìyẹn o ẹ kàn fẹ́mi ní ọ̀dà ẹ yẹ kí wọnú Ṣadé London yẹn ta ló ń gàn kò ní dá fáwọn tán ni Ọlọ́run máa já páìpù tó gbómi látọrùn ẹ̀ lọ sínú ọpọlọ aláwọ̀ aláì òun báwo. Ṣadé London I know your days are numbered nǹkan ṣe àṣẹ mi ẹ̀. Aisha ọ̀rọ̀ kábíyèsí bàbá. Good to hear that. Eré bẹ́ẹ̀dùn mi ńlẹ̀ ẹ̀dùn mi ò mọ̀ sá ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ìpè sàn. Ọlọ́run ṣe ẹ̀rọ bá wà. Aláyé nǹkan tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín gangan ni mo ti gbọ́ yẹn torí pé kí ni lẹ́yìn Ọlọ́run ẹ̀yin tún ní ẹ́nájì táwa tún fi mí ẹ ṣáà mọ̀ kò sọ̀rọ̀ kò ṣe bí mi. Àgbẹ̀ ṣetán àgbẹ̀ ń lọ sílé aró àlùkò ṣetán ó ń lọ sílé ìkósùn kìrìdẹ̀ ṣetán ó ń lọ sílé ìkósùn. Àwòdì rè bára afẹ́fẹ́ gbé nídìí kan ohun tó bá ti yá aláyẹ̀ o kì í tó pẹ́ mọ́. Aisha. Aláyé. Number one. Kí ló ṣe aláyé jẹ́ wá? Ṣé kí n ṣe nǹkan tí mo kọ́ fún àgbélówó mọ́tò aláyé? Aláyé ló ṣẹlẹ̀. Aláyé fún àgbélówó mọ́tò. Ṣé kò ń ṣe kan tí mò ń rò everybody ló ṣá? Ó máa lọ jẹ́ bẹ́ẹ̀ aláyé. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe bọ́ọ̀sì? Kí ló ṣe bọ́ọ̀sì? Kí ló ṣẹlẹ̀? Ọba Aláyé ti jábọ̀. Ó sáǹdì bákan náà tó nìyẹn lò ẹgbẹ́ ọ̀rọ̀ sókè aláyé tó nìyẹn lò. Ọmọọba tó bá fi tó dá nǹkan mọ̀ ṣé tí ẹ fi ni alálàyé ti drop. Ọlọ́run kí ní ìdìbò ní tọ́jú láì jọ ilẹ̀ bàkan jẹ́. Fọláṣadé ojú ọmọ pé nǹkan kan ó wà lọ́kàn mi tó wúwo mọ́ tí mi ò mọ̀ ṣe lè sọ fún ẹ. kí ló fẹ́ wà lọ́kàn mi bóyá fẹ́ kọ́lé fún mi àbí àwọn kẹ́ change mọ́tò mi dé wọ́n rántí pé ẹ promise mi gbà yín ìfẹ́ bẹ́ẹ̀ bí mi ṣe lọ sí Dubai. ṣé o ti Dubai yẹn èmi pẹ̀lú ẹ̀ ṣì máa lọ láìpẹ́ kékeré nìyẹn àmọ́ ohun tó wà lọ́kàn mi gbọ̀ngàn ni pé ó wù mí pé kó bí gbogbo ọmọ inú ẹ̀ fún mi pátá. Sẹ́nitọ̀ ẹ fọ́nìṣì alá tí ò lè ṣe ẹni mo sọ fún yín pé mo nífẹ̀ẹ́ sí eléyìí tá à ń ṣe yìí à ń jìrà wa jẹ lásán kò lè work kí n fẹ́ yín. Fọláṣadé ṣé gbogbo tí mò ń ṣe fún ẹ ṣe fẹ́ àti ẹ lè ṣe. èmi náà tẹ́ yín lọ́rùn mò ń gbé yín débẹ̀ nọ́mọ́nọ́mọ́ náà ajọ́ ń fọ́ra wa jẹ́ ìjàre ẹ wo ẹ bọ́ ní ẹ̀bẹ̀. Lọ́dà tó bá wá jẹ́ wípé o máa bí gbogbo ọmọ inú ẹ̀ fún tàbí ò níbi jẹ́ ká wọlé lọ. Trust. Ìjọ́jọ́ mi jòmílá o, ìjọ́jọ́ mi jòmílá, ayé ò lè pa kádàrádà rẹ̀. Ọwọ́ aago lọ́lé fàfẹ́, wà pẹ́ńbẹ́. Èyí tó dàkọ̀ sílẹ̀ àṣẹ o, ìjọ́jọ́ mi jòmílá. Ẹgbẹ́ tí ẹ fòye gbọ́dọ̀ mọ̀ yìí o, ọmọ oníbàjẹ́, tàṣọ mu tí ó mọ̀. Bàbá Ṣígè. Ẹgbà yẹn tọwọ́ kẹ́rin kọ́gbọ́n. Ọmọ oníbàjẹ́ yìí tọkọ tí ò gbá o ìjọjọ oníjọmílá. Kí ló tẹ̀lé?
kí ló ṣẹlẹ̀ ẹ tó fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ ni tó fẹ́ sọ mi láyé fẹ́lẹ́ ni ẹ ò fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ kó fún mi wíṣà kò ní jẹ́ mú tó rò láburú sí mi kò ní ṣe ẹ ló fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ tó fẹ́ kọ́ mi ó bàjẹ́ gbé owó sí ó balùmọ̀ ó jẹ́ kọ́ ẹ ò gbẹ̀kọ́ ṣé mi ò sọ fún ẹ pé orúkọ tó ń pè mí kó bá pè mí mọ́. orúkọ yìí ni. ní kíni. iṣẹ́ yìí ni. a ní o bàjẹ́ ní àtìmọ̀ tẹ́lẹ̀ náà dàbí èrò ẹja ẹ̀ kò tẹ̀lé náà kò ṣe ohun tóbi nígbà tí mo wà níbí tí mo wá ṣerú tí bàbá yín fún mi lówó oṣù tí mo ṣí gèètì tí mo ń tì ṣé bẹ́ẹ̀ ni mo wá di gbàkulẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni mo di gbàkulẹ̀ ẹ̀yin àgbà o àgbòrè tán lórí ilẹ̀ tó ń tọ́ àgbà tí lọ́ ti bọ̀ wọ́n ní bí a ṣe tó ní ọjà ká bínú bí a ṣe mọ́ ní kì í jẹ́ kí àgbà oṣù ká kó rẹ̀rù àgbà ṣé mo wá kéré ni tí n bá rí wọ́n jọ́nà bẹ́ẹ̀ tó ń yàgbẹ́ ṣé mo kéré ó dáa wàá gbọ́ mú tó sọ́wọ́ fún ìròyìn máa fún ẹ lónìí ọjọ́ ń bẹ lórí bí kàlẹ́ndà aláfọwọ́ yìí o bàbá yín èmi àti ẹ̀jẹ̀ ló máa gbà lọ́wọ́ mi bàbá tó bí ẹ lọ́mọ. tí bá gbá etí fún ẹ bàbá mi ò ní bá mi. sísà bọ̀ kò yẹ kó lè fílẹ̀ at least wọ́n bá tẹ̀ bú dẹ́dọ̀ yẹ kẹ́ ìṣẹ̀lẹ̀ fẹjọ́ ọ̀sùn dájì. ọ̀rọ̀ àgẹ̀tàn ẹ má bínú ẹ má bínú. abẹ́ mi. Come back here! Ṣadé, come and stay. Àní kò má bẹ̀ mí. Ẹ má bínú. Jọ̀ọ́ torí Ọlọ́run bá mi wọ mi tí ó ṣì wà ń bẹ̀. Ó ṣì wà ń bẹ̀. Ó ti jáde. Ó jáde ó wà ń bẹ̀. Ìtí mi ṣe wú o. Ẹ má bínú. Òṣìṣẹ́ oníṣẹ́ ọwọ́ ní kékeré. Ọ̀run kò kàwé, ohun rẹ̀ tó fi kékeré ẹ̀ ṣèrànù tó bá dàgbà rádaràda lójú ẹ máa rí ìwọ tó dàbẹ̀ jápala 200 naira tó dàbẹ̀ àrùn tó ń bá oyún jẹ́ kùn ó gbá etí mi torí mo wá ṣe irú ń bí. Ṣadé. Mo ti ń sọ fún ẹ kó lọ́rọ̀ gbọ́ àbí. Ó ń ṣe falafala káàkiri ìgboro. Ṣadé. Àmì ẹ̀ ń ṣe mí. Ọmọ onílé ọlọ́nà. Ó rìnrìn wèrè káàkiri àdúgbò. Wo má pa mí bá àdìjọ́ kan àdùnmọ́ má para ẹ̀. Wo bí ẹyẹ máa ń jẹ́ bí oro ọ̀nà dà dákèrè gbòfin dòwò àgbátì. Wo àmì ẹ̀ ń ṣe mí. Ṣé o ti gbọ́? Idiot. Daddy, ẹ má bínú màá bá àǹtí mi sọ̀rọ̀. Iye ọkọ mi. Báwo ni ṣe wà? Báwo ni? What is it? Can you choose? Èmi ò rí ìbínú. Ọkọ èmi ìbínú. Ẹ jẹ́ ń gẹ́tì kan tí mo fẹ́ gẹ́tì. Èyí ọkọ mi á fi sùúrù lọ. Okay. May his gentle soul rest in perfect peace. Ẹ̀yin boys. Yes, boss. Wọ́n ní ká tó wọlé. Dandan ká kànlẹ̀kùn. Ọmọ ẹrukú bíi tiwa tó bá wà mọ̀lẹ̀kùn kọ̀ǹkọ́. Òun gbogbo là ó ṣí fún. Wọ́n ní tí ò bá sí kokoko lẹ́nu ọ̀nà onílé, kokoko ò ní access láti wọlé onílé. Anyhow. Ṣùgbọ́n kọ́nílé náà tó ṣílẹ̀kùn fún kokoko, onílé ní láti lo initiative ẹ̀ bóyá òun máa ṣílẹ̀kùn àbí kò ní ṣílẹ̀kùn because kokoko ò ní right láti wọlé onílé kókò lọ kólé onílé kokoko kó lọ kó sínú gbà kòkó kókò kókó lókòló. 100 boss. 100 boss. Ẹ̀yin goons ni. Yes baba. Wọ́n ní tọ́ba kan ò bá kú. Ọba kan ò ní lè jẹ́. Ti cash. Bàá ẹ lájú ilé ọ̀run o. Ẹ wò ó. Mo fẹ́ rántí bí tí cash ṣe ṣẹlẹ̀ sí ayé ẹ̀ nígbà tó wà láyé. Àwọn ìjọ kan dẹ̀ sọ wípé ìpínlẹ̀ léyìí tí Jésù fi lélẹ̀ tí bàbá aládùúrà ń sọ. Okay, yes boss. Ìpìlẹ̀ títí cash fi lélẹ̀
làwa náà gbọ́dọ̀ tọ̀ nínú jungle yìí o. Na our own part, na our own part. Èyí tá bá ti rí number 1. Number 2 máa show face. Ìyẹn ká lè máa gbóhùn number 2 kó máa dùn. Sure. So báyìí mo fẹ́ choose ẹni tó máa jẹ́ second in command. Torí tí mo bá sílé èèyàn kan ló gbọ́dọ̀ máa give order. And ẹ̀yin boys ẹ gbọ́ mi dáadáa. You should always listen to the last captain's order. Dey to your government, dey loyal to the government. 100 boss. Anybody tó bá cross a lane last order, bá mi, ọ máa yọ idà jáde lójú ẹ̀, ọ máa ti bọ ikọ̀ padà lẹ́yìn ẹ̀ ni. Sure. Now, this is my second in command. Gallantry boss. Rugged. This is how we go. Expert. Pause. Assignment wà níwájú wa tá ní láti ṣe. Ẹ̀yin boys. Yes, boss. Àwọn kan ní babaláwo ṣùgbọ́n babaláwo wọn ti ṣeré lọ sápẹ́lẹ̀. Àwọn kan ló níṣègùn tó gbọ́kànlé ṣùgbọ́n oníṣègùn wọn ti ṣeré lọ Calabar. Yes, boss. Èmi dúró tọ́ torí babaláwo wà nù kánkọ́ọ̀sì wa. Yes, boss. Yes, boss. Ó dẹ́nu ìyá sí last command. Tó gbọ́ fa tó mọ̀ fa ọmọ oró mi. Jẹ́ kó máa yá àwọn tí wà pé iṣẹ́ títí kàṣí gbélé wa lọ́wọ́ dandan ni ká ṣe láṣẹ yìí. Ó ti di ṣíṣe bàbá mi. Ṣẹ̀rá ọmọ láyọ̀ àti yẹn. Àwọn ọmọ ẹ mo kàn rí wọn bí esunsun. Ọlọ́run á kàn máa gbé omi sábẹ́ wọn báyìí wọ́n máa wọnú àdè máa sún wọn jẹ. Àdè máa lábẹ́ wọn. Mo fẹ́ kọ́ pátí kàṣí lọ́nà. Mo mọ̀ pé olúwa mi ti kàṣí àgbáwo tó ń fàṣẹ. Àná bíi ti cash. Ẹkùn ọkọ̀ òkè. Yes, boss. Mo mọ̀ pálayé ò tí ì rìn jìnnà. Ti cash. Mo fẹ́ káwọn gẹ́ẹ̀sì yẹn. Bó tiẹ̀ ṣe bí méjì ìmú wọn kọ́ máa bá láyé fún aṣọ kọ́ máa bá dáná. Ṣẹ̀wárí Ṣadé London. Ọmọ olóṣì àtẹ̀yìntàn ẹ̀. Òun gangan ni mo fẹ́ kó jẹ chief chef. Ó ti lọ. Kó máa kọyán tí cash kó máa fi wégbò. Àgbàlá sí. Mo fẹ́ kó máa kúnlẹ̀ kó máa gbóúnjẹ fún tí cash lájúlé ọ̀hún. Wọ́n dẹ̀ lẹ́nìkan ò ń jáwádé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́. Sure, bá mi. Ní gbogbo wa, kájọ fọwọ́sowọ́pọ̀, kájọ ṣe ibi iṣẹ́, ká má dojú tara ẹ̀mí lájúlé ọ̀hún. Tí cash rún mọ́lẹ̀. But gbogbo ẹ̀, we still need to celebrate our new chief. Osman, we're gonna celebrate you. We're gonna celebrate you in a big way. Sure. Jọjọ Ṣadé lóde. Bó jẹ́ wájú Ṣadé lórí o, ikú ni. Bó jẹ́ yìn Ṣadé lórí ikú ni. Ṣadé. Yes, tèmi. A kì í gbàmọ̀ràn àtàrí káyọ̀ tẹsẹ̀ kúrò. Etí mi ti kún gbòòrò gan-an. Bẹ́ẹ̀ ni, lórí jàgídíjàgan tó ń ṣe. Etí mi ti kún gan-an, seriously. And again, kí ni nǹkan tó pàwọ́ àti ìyàwó dádì ẹ̀ pọ̀ tí wọ́n fẹ́ rí mí ẹ̀ lákàn fún ìṣẹ́jú kan? Àmọ́, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún ti skul mi. Torí tí ó bá ń ṣe wọ àti Ọlọ́run ni, mi ò lè ní àṣeyọrí ní skul tí mo lọ. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan. Bó tilẹ̀ jẹ́ pé dádì ẹ̀ wọ́n fẹ́ kémi àti ẹ̀ kájọ ní anything papọ̀. Welcome, sir. Welcome, sir. Báwo ni ìjọ ni sir? Adúpẹ́.
Kọ́lá Láǹkárá. Daddy, this thing cosmate me. Kí ló wá ṣe ń bí? Ó wá kí mi. Fún kí ni tó ń sọpọ̀ ń sọdún ni? Kí ló ṣẹlẹ̀? Ibo ni wọ́n ti wá? Ìlú náà ń sọ. Lábenbe, sà, pálélé. Èmi ló gba pọ́n tó bá wà lẹ́yìn onífújì tó máa lù lẹ́yìn onífújì. Kí ló wá ń bí? Lábenbe, sà. Kí o tó lajú mi jẹ́ kí ọmọ ẹ̀ jáde. Mr. Siniwale, ẹ mú fara yín òkè tó gbé yín o. Ẹ máa bọ̀. Ẹ wà kàbí tẹ onífújì. Move. But that, why now? Lábenbe, mo ti ń wọ̀ mi ẹ̀ o. Ó dà kó òun ṣe ìgbà bí òun ṣe ṣe àbí. Jẹ́ kí ilé ìjẹ́ final warning fún ẹ. Tí o bẹ bá tó wá síbi èké, máa sáàkẹ́ ni. Idiot. Èmi lè pọn tó máa ṣe pàrárá ni. Pé bí abẹ́rẹ́dì àti ti súnmọ́ àmọ̀ wọn dáadáa. Wọ́n tó kó láti rọ́mọ lówó àfẹ́ ganu sí. Gbèrò ló ń ṣe dátà, àǹkárá ìwé tí fúfú lẹ́yìn ọ̀rọ̀. Tèmi, ṣó ṣì ń bínú ni? Mi ò bínú mọ́. Mo ti sọ fún ẹ lórí fóònù pé mi ò bínú mọ́. Mo mọ̀ ẹ́ nà ó, ó kí n ṣe bó ṣe ń ṣe, ó pè mí láàárọ̀ ni mo pè ẹ́, ohun tó jẹ́ pé kọ́ọ̀lẹ́ ló máa jí mi láàárọ̀. Ṣadé, mi ò bínú mọ́ gẹ́gẹ́ bí mo yẹ sọ fún ẹ. Àwọn Yorùbá bọ̀, wọ́n ní olówó pàpè jẹ. Tálíkà ń bínú olóhùn ní débẹ̀. Ìgbà wo ni tálíkà mọ̀ ẹ̀kọ́ fẹ́ kàn án? Mo ti sọ wọn pé mi ò bínú mọ́, fọkàn ìbalẹ̀ mi ò bínú mọ́. Sí wàhálà, èmi náà wá promise ẹ lẹ́nu gbogbo agbára tí mo bá ní lórí ọ̀rọ̀ school ẹ̀ ní máa pátápátá máa make sure pé law school yẹn kò dé graduate because nǹkan tó lè wo orí dájú tó lè mọ orí dájú mi wó sí ẹ nìyẹn kó máa fi láìkì ṣùgbọ́n. Kò sí problem, mo ti gbọ́ rẹ̀. Jẹ́ ká wọlé. No, ó ṣàrí pé mo ti ń jáde. Mo ti ń jáde kó tó rí pé ó dènà. Ó ṣe ń bínú jà rẹ̀. Mi ò bínú náà, mo ṣàtúnṣe sọ fún ẹ pé mi ì bínú. Fọkàn ìbalẹ̀ mi ò bínú. Mo promise. Ìgbà wo ló máa pè mí? I will call you. Let's go. Báwo dé wá lè ṣe? Dájú, ẹ mọ̀ pé àwọn Yorùbá náà ló máa ń sọ pé òkú adìyẹ òun ẹni tó ń tún ní tì. Kí ni nǹkan tó dé tẹ́ fi lé tèmi kù lẹ́yìn náà? Ọmọ yìí ó sì máa jẹ́ èèyàn. Ó educate. Course gidi ló ń ṣe school. Ó brilliant. Nǹkan tí mo rí lára ẹ pọ̀, Daddy, I can't explain. Daddy, ẹ mọ̀ nǹkan tí mo rí lára guy yìí. Kò deserve gbogbo nǹkan tẹ́ ń ṣe fún. Daddy, why? Okay. Afọláṣadé. Yes, Daddy. Bí ègún bá ti débi àkókò àtijọ́ ti tó fún mi. Afọláṣadé mi. Ó kì í sọ ọmọ lásán wájú mi. Ọmọ àtúnṣe láyọ̀ obìnrin gbìyànjú jẹ. Afọláṣadé, ó ṣe pàtàkì fún mi gan kì í ṣe díẹ̀ ni. Mi ò lè lájú mi sílẹ̀ kó lọ fẹ́ni tí ò ní túmọ̀. Mi ò lè lájú mi sílẹ̀ kó lọ fẹ́ni tí ò ní ràn. Afọláṣadé, gbogbo ohun tó wù kí n lè dà nílé ayé mi, ọlá Ọlọ́run ọlá ìyá ẹ̀ ni. Nígbà tó wà kékeré, èmi àti ìyá ìjìyà tó pọ̀ gan lórí ẹ o. Pẹ̀lẹ́. Ṣadé, Ṣadé ó ti tó. ní pẹ́ kúrò ń bí. Ó ti tó. Máa rọra yàtọ̀ dé, máa rọra o. Ó ti tó Ṣadé. Ṣadé pẹ̀lẹ́. 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 Pẹ̀lẹ́ Ṣadé. Pẹ̀lẹ́ Ṣadé. Ó ti tó pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ó ti tó, ó ti tó. Ṣadé. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́, ó ti tó. Ó ti tó. Baálé mi, ẹ máa ṣèrànlọ́wọ́ kan fún mi o. Mo fẹ́ lọ yàgbẹ́, ẹ bá mi gba ọmọ yìí dání. Ẹ jọ̀ọ́ máa tó déǹsì. Ní pẹ́ padà déǹsì ẹ jọ̀ọ́. Inú yẹn ti kó mi gan, fẹ́ lọ yàgbẹ́ ni. Mi ní pẹ́ dé. Mi ní pẹ́ dé.
ayé 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 àní kílódé 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 náà kílódé tá ń gbé láwùjọ àwọn ọ̀gá yìí náà. ṣé bínú ìbàjẹ́ lóró wọn ti ń jẹ lóró wọn ti ń mu bàtà pamí kú ni wọ́n wọ̀ lọ sóde. ìmọ̀ràn gbẹ̀mígbẹ̀mí ni wọ́n ń gbára wọn báwo wá ni wọ́n ṣe wá nípa wọn kí ló lè o níhun tó gbé. yàtọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. mi ì lè fi ọ̀rọ̀ ẹ ṣeré torí tó bá sákòókò tó yẹ kó ní ọkọ wà ní ọkọ ni. Afọláṣadé gbogbo nǹkan tó wù kí n lè ní títí ẹni ìdí nìyẹn tó fi jẹ́ pé Afọláṣadé mi ò lè fi ẹ́ sílẹ̀ ìfẹ́ tí mo ní sí ẹ pọ̀ gidigidi. Mo máa lọ́kọ̀ àlùbáríkà lágbára Ọlọ́run. I love you too. Tẹ́mi lọ, mo understand gbogbo nǹkan tó ń sọ torí tí bá ní kò yé mi, irọ́ ni mo pa. Ṣorí tí ìyàwó pop sí mi, I will know what to do. I promise for that. Okay. And we thank God. Ṣèbáwa náà rẹ̀, adúpẹ́ pàṣẹ àṣeyọrí in school. But tell me, there is something I want you to know today. Tí mo ti ń fi pamọ́ fún látọjọ́ yìí. Torí ìfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ ni mo ṣe fẹ́ sọ fún ẹ. Because I don't want to lose you. Okay. Má bínú. I'm sorry. Ọ̀nì kí n sọ fún mi, èmi ni boss àwọn láyìn. Ṣadé, abájọ. iná ni wọ́n àwọn náà ń jó mọ́ láíláíláí wọ́n ń jó láíláíláí wọ́n ń jó láíláíláí wọ́n yìn wọ́n gbàùgbàùgbàù fọ́mọ tó bá ṣe làùlàù níwájú wọn. ọ̀gá tèmi Ṣadé lọ́dọ̀ ní ká sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wà yẹn kẹ́ gbé bọ́dì ọ̀pọ̀ tẹ́ bá lọ dìde ó léwu fún yín gan-an o ẹ má gọra yín o. bẹ́ẹ̀ ni má ta láwìn má jẹ́ kó pẹ́ngbá ìkan lẹ máa fọwọ́ múnú méjèèjì ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ gbé bọ́dì yín àti wípé ẹ̀gbọ́n tèmi ẹ má fọ̀ ẹ dúró déédéé àwa ṣe kíni a wà lẹ́yìn yín. ẹ bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ẹ ṣe kíni ẹ má tẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yín ó yá. ikú ni wọ́n láyàn àrùn ni wọ́n láyàn ẹjọ́ ni wọ́n ọkàn kìíní òfò ni wọ́n láyàn iná ni wọ́n àwọn náà ń jó wọn láíláíláí wọ́n ń jó láíláíláí wọ́n ń jó láíláíláí. kìnìún bá fi tọpa la. ẹranko tó bá gbà bẹ̀ ó di ẹran àmúso. tí kìnìún bá fi tọpa la. ẹranko tó bá gbà bẹ̀ ó di ẹran àmúso. sẹ́mi. ó ṣe mí láàánú fún ẹ pé lẹ́ni wàá di súyà máa ta ẹ̀jẹ̀ sílẹ̀ máa fi búrẹ́dì nù máa dẹ̀ jẹ. kí ni wọ́n ṣe. àbò lórí burúkú leléyìí ó tún bí mi pé kí ló ṣe. kò dá mọ́ ni. ó ṣẹ̀ mí Ṣadé London girlfriend ẹ ló ṣẹ̀ mí máa dẹ̀ fi ẹ́ pààrọ̀ kò ránṣẹ́ sí i ṣé wàá fẹ́ gbọ́ mi lẹ́ni yìí ni màá pa ẹ́. lórí pé kí ni àtàkùrọ̀ wọnú ọ̀dọ́ Ṣadé London kò lè mọ́mọ́ ẹ̀wọ̀ láyé á ṣòro láti mú lórí burúkú wọ boyfriend yẹn lọ torí máa pa ẹ́ dànù torí pé kí ni àwọn ẹyẹ kékèké ẹyẹ tíntìn kò gbọ́dọ̀ kọ níwájú àkùkọ adìẹ mi. ọgbẹ́ni dápadà ṣé wọn ò mọ̀ wípé àkùkọ tó bá kọ lóru ó dòwò ẹbọ ni
ìwọ ti gbàgbé ni wípé òkété tó bá rìnrìn ọ̀sán á gbà kù mọ̀. ẹrú ọba yìí. pàṣẹ ààrẹ níwájú àpẹẹrẹ. táǹtà lọ ni. ta ló yẹ lóhùn. jágilégbò ni. parọ́ máa yẹ jọ. gbọ́ngàn sọnù bí òkò. sílẹ̀ abàṣà gidi sórí èyí àgàmà lizard olóògbé lórí yìí ó ṣe mí láàánú pa ṣekú pa gbogbo yín ṣé bó o mọ kòtò tí mo ní kẹ́ gbẹ́ sẹ́yìn bẹ́ẹ̀ yẹn torí irú ọjọ́ báyìí ni mo ṣe ní kẹ́ gbẹ́ kòtò yẹn torí mass burial mo fẹ́ ṣe fún yín. èmi Ṣadé London ó yá afẹ́fẹ́ o afẹ́fẹ́ afẹ́fẹ́ o afẹ́fẹ́ tó fẹ́ lọ ní olókun o má fẹ́ lọ ní olókun mọ́ ọ̀dọ̀ mi ni kò máa fẹ́ bọ̀ afẹ́fẹ́ tó fẹ́ lọ ní ọlọ́sà má fẹ́ lọ ní ọlọ́sà mọ́ ọ̀dọ̀ mi ni kò máa fẹ́ bọ̀. wọ́n yìn wọ́n gbàgbàgbà fọ́mọ tó bá ṣe làwùlàwù níwájú olóṣè púpọ̀ eléyìí sí. sọmọ náà tí ó jọṣẹ níwájú jáde. inú jiyàn láti jọ èdè ni àti ẹtìjọ wa. Tèmi. àròjọ mùsùlùkù tá a bá dé dájọ́ ọjọ́ kìí pé ẹni fẹ́ rí mi. Ṣadé London sórí kò sẹ́ni tó mọ ìtumọ̀ ìlú bí ó ṣe àyàn tó mú gọ̀ǹgọ̀ dání ó yẹ sórí a fẹ́ gbé iṣẹ́ kan fún ẹ ni. irú iṣẹ́ wo ni. good Ṣadé London sórí àwa mẹ́ta tó ń wò yìí àwa mẹ́ta kọ́ o mẹ́rin ni gbogbo wa ṣùgbọ́n ẹnìkan wà nínú wa ó fi pé òun smart tí ó dẹ̀ mọ̀ pé òun ò smart rárá ó gbé business kan wá fún wa ní òtítọ́ òun ló ní business òun gbà tó gbé wá àwa mẹ́ta tá a parí ẹ̀ ní ìgbà tá a wá parí ẹ̀ ó wá wò ṣùṣùn ó ní 30-70 la fẹ́ pín owó gbogbo mind ti wà òun ni wípé káwa gba 70 kóun gba 30 at the end of the day ó ń jẹ́ kó yé wa wípé òun lòun máa mú 70 àwa mú 30 abáwá wò wípé kàkà kéku má jẹ́ sísè a fi ṣàwádànù ni Ṣadé London ń ta torí ẹ̀ pé a fẹ́ kó bàbá mú kúrò. tó bá jẹ́ bẹ́ẹ̀ honorable ẹnì kẹrin yín tẹ̀ ń sọ yìí kí lorúkọ ẹni náà àti pé àdúgbò ìbò gangan ló ń gbé. Oyèwọlé street ládùúgbò Àníkẹ́rẹ́ gan-an ló ń gbé. bẹ́ẹ̀ni. olórí 100. $100 lówó yín. wo Ṣadé London dákun má bínú jẹ́ ká ṣe ní 30M. ọ̀rẹ́ mi là ń sọ. mọ́mọ́. èmi kan ni. èmi kan ni ṣó jẹ́ gẹ́gẹ́ bí ewúrẹ́ àbí màálù ẹ jẹ́ kí n ṣe yín bẹ́ẹ̀ òkè bó ṣe rí. irọ́ ìyẹn kọ́ là ń sọ. Ṣadé London sórí ibi tí ọ̀rọ̀ dé yìí ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa bó o ṣe ń wò yìí bísẹ̀nsì ṣì wà tá a sì fẹ́ bára wa ṣe ẹ jẹ́ ká. no more word ẹ bá rí dìkẹ́. kí là fún wọn kí là fún wọn ó ti pọ̀ jù jẹ́rẹ́. kí là fẹ́ kú ó ti pọ̀ jù. ẹ ní sùúrù dáre ẹ ní sùúrù ṣé wàá kí n ṣe kan náà kí ló wà ń bẹ ṣebí ká kàn pààyàn. ṣọlọ. èmi ò fẹ́ ṣe kínní ni o òun gbogbo tó ń ṣe èmi fúnra mi máa ṣe. ìwọ dájú. ṣọlọ ká fẹ́ 10 million kó lọ. kó fún mi 10 million. kákàrà bá tó epo sí wà náà jẹ́ṣẹ́ ni. lórí rẹ̀ ọ̀dà kàlẹ́ àlẹ́ ọmọ wèrè. èmi jágilégbodé ọmọ ọ̀dọ̀ àgbà tí ò ga jù kò tí ń lé dógó wọlé mo ní kí ló dé tí mo fi lé ń dógó wọlé mo nínú dára ńlá ní tó fi ń ṣẹnu gbẹdùn sọdẹ ó ní ohun tí mo rí tí mo gbọ́dí lọ́ba mi òkè èmi lọ́ba dára má lákùkù kọ́ lára mi ò gọ̀ títí kí n má lọ́gbọ́n kan nú
bí n bá burú títí máa sì lóore kan lára èmi làgbà ṣègùn tí ń da alájẹsùn bí ẹni jẹjẹ nú omi àgbẹjò tó lóògùn tó gbọ́dọ̀ gbé olóògùn tó bá gbé paramọ́lẹ̀ akànyọ́nù bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kèké ọ̀tẹ̀ ẹ mú tèmi jágilẹ́gbò ṣoògùn kú bẹ́ẹ̀ bá dáná ọ̀rẹ́ bá pè mí sí èmi la ṣoògùn má ṣe tìkà adúrógbọ́n ilé yẹn aṣòótọ́ ọlájimi ọlájidò ọ̀rọ̀ tó bá jimi tó bá jidò ẹnìkan kì í tún dádùn sọ́mọ̀. Ṣadé o mo ní ẹgbẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ dìde òfin kìjikìji ọmọ níkolo òfin lògbàlògbà ọmọ níkolo òkó kìkì wọ̀gbẹ́ ọmọ níkolo adébálá ìlàtẹ àwọn ọlọmọ níkolo egun ńlá níbẹ̀ lọ́nà mo ní ẹ̀yà fún òòṣà ńlá níbẹ̀ lọ́nà mo ní kẹ̀yà fún ẹ̀fùfùlẹ̀lẹ̀ kì í ṣe kó bá rí jù ó yá gbéra. Tani nínú tó ń búra òyìnbó yóò ṣe Ṣadé London lóde iná jó kiri ọ̀sà òun lábàmì ẹ̀dá òun ló dá mọ̀lẹ́kùn àdìsẹ́ kọ́ńdù ṣojú ẹ̀ òṣèlú yìí má lọ tọ́ka nínú mọ́lẹ̀ ẹ̀rọ òkú àfàyàfà. Torí ikú ni wọ́n láyàn àwọn wọ́n láyàn ẹjọ́ ni wọ́n ọkàn kìnìún òfò ni wọ́n láyàn iná ni wọ́n àwọn náà ń jó wọn láéláéláé wọ́n ń jó wọn láéláéláé wọ́n ń jó wọn láéláéláé wọ́n yìn wọ́n gbàgbàgbà fọ́mọ tó bá ṣe làwùlàwù níwájú wọn. Kó sọ́mọ náà tí ó jọṣẹ́ níwájú Ṣadé sọ́mọ náà tí ó jọṣẹ́ sẹ́ni náà tí ó gbéná wojú ẹkùn láyé ṣáàbò Ṣadé kìnìún Ṣadé ló ń búramúramù ní ìgboro tí ìgboro dẹ̀ fi ìgboro lọ́wọ́ àwọn ọmọ ìgboro tójú wọn fi kóró jọjọ Ṣadé lóde jẹ́wájú Ṣadé lórí o ikú ni bó jẹ́ yìn Ṣadé lórí ikú ni bó jòjìjì Ṣadé lórí ikú ni. Mẹ́ẹ̀mà ṣe ni òògùn ẹ̀ torí kò sẹ́ni tó ṣe Ṣadé tó tún gbé lórí òkè pẹ̀ yìí mọ́ tí Ṣadé bá dé pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá àwọn láyọ̀n àti. Ẹ máa dá mi lóhùn pé Ṣadé London ó ṣe ọmọ olóògùn náà ṣòro lórí burúkú tó ṣọ́ọ̀bù kìyà fún ẹ mo fọlọ́wọ́ bá tó ní mi búra bàrítọ́ tí bá máa pààyà ẹ̀bí súyà wò ó wọ́n máa ṣọjọ́ mẹ́jọ ẹ̀ wọ́n máa ṣòkú ẹ̀ kò ní owó ràkàrà wọ́n máa ṣòkú ẹ̀ kò ní lówó ra bẹ́ẹ̀ni ìwà bí tó bá ti jẹ́ kàrà sàrà ẹ̀ ṣòro lórí burúkú ni ẹ̀yin bọ́ìsì mi ẹ̀yin ọmọ náà mi ajá tó fẹ́ pa gílítì lọ́wọ́ àlàyé ajá tó fẹ́ pa gílítì gbogbo ẹ̀rọ àkókò rẹ̀ wò ó Ṣadé London wò ó mo kó pẹ́kì mo yà bàrà ajé ìyáláyà níbòmí tó fẹ́ yà sí ni o ṣòwárí at this junction ó níbi kankan tó lè yà sí ọlọ́run sẹ́ ó ti di ojúkòrò kò ń pojúkòrò jẹ. gbẹnu ẹ sọjọ. àwọn wèrè ojúkòrò mi máa pojúkòrò ẹ̀jẹ̀ ó máa jẹ ajé. ṣé o ti kàkún. ṣàkóró ó máa ń lanu ó máa ń sọ̀rọ̀ kẹ̀ ó máa ń jábọ̀ ó máa pẹ́ lébi síkẹ̀. ṣé wọ́n mọ̀ pé mọ̀nàmọ́ná tẹ ò lè kọ́ mọ̀nàmọ́ná níbi tí mọ̀nàmọ́ná tèmi bá ti ń kọ́ mọ̀nàmọ́ná. ọkùnrin làdá tèmi èmi kúrò ní àwọn obìnrin tẹ̀lé máa bragado mọ̀. lórí burúkú ti lọ memorize dialogue. ọ̀gá mi náà wá jáde lọ́wọ́ ìyá dialogue sórí bẹ́ẹ̀
àbí wọ́n dẹ̀ kó ẹran rẹ̀ ń túmú o rẹ̀ ní confidence láti máa deliver dialogue iwájú mi kò ní dá fún babaláwo tó rú ẹ lágbára. ṣé lórí burúkú lélẹ́yìn ni wọ́n jẹ́ kí n sọ kiri kan fún ẹ obìnrin àtẹ̀yìntàn ni ẹ tí n bá ṣetán pẹ̀lú ẹ mo tiẹ̀ ti ṣetán máa pa ẹ́ máa kún ẹ yamayama máa wá pín òkú ẹ sí oríta bí local government bíi mẹ́rin ni máa pókú ẹ sí. sákòrò ẹyọ ọkọ ló máa jẹ́. kóbìnrin tàtọ̀rù kọkùnrin tàtọ̀rù ẹnìkan ná mi lẹ́yìn ẹsẹ̀ jùlọ mò ń bọ̀ mi ìfẹ́ yí ẹ̀yẹ́ lójú àwọn mi. ṣó ń gbọ́ mo lómi. ẹ̀yin wèrè ẹ máa kan lẹ́yìn kòtòrò ti ṣẹ̀mí òru. ó yá. báwo dẹ. ẹ̀yin bá wọ́n wá mi sẹ́yìn pé ṣe rí nọ́mbà 1 tiwa àti Ṣadé London wọn ò lè fún wa ní instruction ká má tẹ̀lé náà ẹ wo nǹkan tí Ṣadé London sọ yẹn gangan ẹ jẹ́ ká fọ́lù ẹ̀. tó túmọ̀ sí pé 1+1 is equal to 1. ọyọ máa gẹ̀ẹ́sẹ̀ go. ṣe lórí burúkú ni ìyá yín ṣé ẹ mú kú ni ìyá yín lọ sùn wẹ̀ ẹ dìde jọ ṣe é mọ sùn ẹ dìde rà ọmọ ìwọ. ilẹ̀ yẹn ti ṣe ìtẹ́lẹ̀ wọ́n rí òkú wọ́n máa kọ́ ń pẹ́ kọ́. Ṣadé London jẹ́wọ́ bó ṣe jẹ́ òkú akọni ṣe wọ́n gbọ́ o sórí mo tún bẹ́ẹ̀ sún ọjọ́ òkú ẹ̀ síwájú aláwàlà ẹ̀ mo lo Arabic calendar fún ẹ Ọlọ́run mo lo calendar Saudi mo tún yí ikú ẹ̀ padà kúrò ní 2025 wo ikú ẹ̀ déètì ti máa fún ẹ aláwàlà ìwọ́gọ́ ò ní expect yìí. Àtọ́tọ́ tó fẹ́ lọ ní olókùn má fẹ́ lọ ní olókùn mọ́ torí pé mo ti jáwé mo ti jákì mo ti lẹ́gbọ̀ mo ti fi ṣoògùn mo ti jákì lẹ́gbọ̀ oògùn ìjì ó yá gbé mi ní àjò. báwo kò síbi tó lọ àjọ lọ. Ọlọ́run mi ó máa ṣe ó jẹ́ kí n pàdé àwọn ẹbọra mẹ́ta tí mo ti ń wá láti fi ṣètùtù sóríta mẹ́ta ní koríta mẹ́ta tí mo dé yìí ọmọọba ẹ má fọ o ẹ má panic torí ẹ ti di nǹkan ètùtù bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ mọ̀ mí nì èmi lè wá dénà dé bí báyìí Ọlọ́run máa pa tìyà láyà yín jẹ mo ti dọ́mọ ikú tí kú ò gbọdọ̀ pa mo ti dọ́mọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe èmi kú fúnra mi ẹ wá gbọ́ o bẹ́ẹ̀ ṣe wà yìí máa ṣe nǹkan fún yàrá yà yín torí pé kí ni mo ti fọwọ́ ọ̀tún jági mo fọwọ́ òsì wégbò mo wá di jági lẹ́gbọ̀ oògùn èmi lọ́mọ oògùn tó oògùn ń gùn lásìkò tí mo fẹ́ lo oògùn ẹ wo ẹ̀yin ẹ ti dẹ́rọ̀ ọ̀fẹ́. ẹ̀yin tó láyé ẹ má dojú tì mí àwọn ló ń gbá wọn nígbọ̀wọ́ táwọn bá gbá wọn nígbọ̀wọ́ àwọn akẹ́ àwọn àyà àwọn àdìnà ní títì lójú àwọn tí ó wà initiated ẹ má dojú tì mí ẹ̀yin tó láyé ẹ̀yin tó láyé ó yẹ ẹgbẹ́ òun mi ṣẹ̀ṣẹ̀. Yágilégbò ẹ ló máa padà pa ẹ́. Agbómi ló ń wọlé ẹja, apàjùbà ló ń balẹ̀ àparò jẹ. Olùgbòǹgbò ló ń ṣọkọ ògúnlùtù. Lónìí, èmi ni máa pa ẹ́. Wá kí ló ṣí ẹ Ṣadé London ṣó ti yìnbọn ni àbí ìbọn ló yín ẹ kí ló sọmọdé yìí náà ṣó pé mo sọ fún ẹ èmi ni máa pa ẹ má dẹ̀ sìnkú ẹ sóríta mẹ́ta ìṣálú ayé ẹbọra ayé ló máa jòkú ẹ ìwọ òkè torí kò ti ṣe ayẹta 1 2 fáwọn ọ̀bẹ̀kẹ̀ yóò ló jẹ́ káwọn náà máa gàṣọ kọ́ máa wú sírú àwa yìí Ṣadé wo kò síbi tó lè lọ èmi ni máa pa ẹ kí n máa pa àwọn kó sí. Gbẹ́nu sàn mi ò nẹ́jọ́ bẹ̀rù. Mú lọ tẹ́bọ̀ ṣẹlẹ̀ àdájì. Wọ́n ní o má kọ̀lájí o kọ̀lájí o. Wọ́n ní o má ṣe bẹ̀rù ó ṣe bẹ̀rù. Ó wá ṣe bẹ̀rù tán.
ó wá kán lápá. Ṣadé lọ́dọ̀. Ó kán lẹ́sẹ̀. Ó kán ní gbogbo ara. Mi ní pa ẹ́ tán. Màmá pa ẹ́ díẹ̀díẹ̀. Àwọn kówèrè kò kó jọ. Lọ́rọ̀ pé wọ́n ti réyàn. Màá jẹ́ kán rí ẹ̀sìn ẹ̀. Á pẹ́ síbi tí gbogbo ojú á ti rẹ̀. Nítorí pé Ọ̀rúnmìlà tó bá pa babaláwo jẹ ni. Ojúbọ rẹ̀ ò tún gbórí mọ́. Lionheart, no forgiveness. Lionheart, no forgiveness. Shade London, ẹnì kan mi kùkùté, ẹni mi kùkùté, ara ẹ̀ lómi, tí ò ní gbọ́kọ̀ ẹ̀ máa mi. Èmi náà dẹ̀ ní gbọ́kọ̀ ẹ̀. Àṣẹ àwọn. Sákò rẹ̀. Ìwọ, àìjẹ́ ń sọ ẹkún tèmi, kì í ṣe lójú ajá ẹ̀. Ajá tẹ̀ wá fẹ́ kọjá níbi tẹ́kùn tèmi bẹ̀ sí. Ó ti gbàgbé ń gbé iná àti ẹ̀sùn, wọn ò lè gbé inú yàrá kan náà. Ó ṣèwọ̀. Ẹjọ́ ẹ fún mi lógún yìí. Mo dẹ̀ ní ìragbá fún. Àṣẹ. Mo dẹ̀ ní jèrè ẹ bó ṣe sọ. Àṣẹ wà máa. Ìwọ, o rò kóbìnrin lásán làwọn. Àwa máa tẹ àmàtà yá ẹ̀. Hey girls, kí ni mo ń bá sọ? Let this fucking guy to know that blood is thicker than water. Fast. Tani lẹ́ni náà tó ń búra òyìnbó bí ó ṣe Ṣadé London ló dé. So Àjọkẹ́, kí ló sọ kó ṣẹlẹ̀? O kàn débi omúdi kí ló ń lọ́zọ̀? I'm not happy. What is making you unhappy? Ain't the cousin now. Me? Yeah. Kí ló dé? Owó tí mo fọ́ yóò tó. Mi ní kò tó. Bí mo ṣe ń ṣe TV náà kò wá òkè. Mi ní kò wá òkè. So what's the problem? Ẹ wo ọ̀rọ̀ yẹn kọ. Ọ̀rọ̀ ọmọkọ mi ni. Yeah. Fọláṣadé. Ọmọ mi. Kí ló ṣe? Ẹ̀mọ̀ àtìgbà tó ti notice pé ó ká ìyìn àti ẹ̀yìn bákanbákan. Jẹ́ kí n sinmi mọ́ nínú ilé. Tí n bá gbé gbà mí ní bí. Tí n bá ṣe nǹkan ní ilé, ó bẹ̀rẹ̀ sí fún mi attitude oríṣiríṣi ni. Ó jẹ́ ó force mi pé kí n lè sọ̀rọ̀. Àwọn ṣe bíi pé ẹ̀yin ṣá sọ̀rọ̀ kí n lè disgrace ẹ̀yin lójú dáadé mi. Ìmọ̀ mi ní láti máa kàn án torí mi náà lè sọ̀rọ̀ torí mi fẹ́ kó bá bàbá ẹ̀ sọ nǹkan tí ò yẹ kó sọ. Ó jẹ́ nǹkan tó bá ń ṣe ẹ̀yin ni tí nǹkan báyìí ò ní ṣẹlẹ̀ ní ìmọ̀ kọ́tẹ́ wá lójú ọ̀rọ̀ ọmọdé yẹn wọ́n pa pa. Alásọ̀bọ̀rọ̀ níbo ló tún sọ̀rọ̀ lọ́yìn? Gbẹ̀gbẹ̀ ìṣòro sí. Ìṣòro Yorùbá sọ pé àjò yín kàlà fọwọ́ bọ̀. Torí wọ́n dẹ̀ ní tí àìdùn sàn èèyàn mẹ́yọkùn tọ́sàn bá dùn èèyàn mú bà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan tó nílò láti gbà tí Fọláṣadé ti káwọ́ kí ló ń jẹ́ kíká? Ebi ò fi ìgbà kan bo relationship àárẹ̀ èmi àti ẹ̀. No. Ṣùgbọ́n let me say this. Mo ní kọ̀rọ̀ láti sunkún mi, gbangba láti sunkún ọkọ. Ṣùgbọ́n èmi mo kàn láti wà very careful nítorí status ẹ̀ marital status ẹ̀. If not, kí mi gbé tán tẹ́lẹ̀ ni. Bet nítorí wípé ṣì fẹ́ máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe bí. Be that as it may, èmi á yanjú gbogbo ẹ̀. Mo máa káwọ́ mi gbogbo ẹ̀ wá bí Fọláṣadé. Ṣé o mọ̀ pé tàbá tọ́lọ́ ń bá gbé èèyàn gbépò tí wúrújì rẹ̀ wà different levels la máa fi ṣe. Torí ẹ̀jẹ̀ yà pọ̀. Ó lè fẹ́ jẹ́ tí ewé ti ṣàlẹ̀.
ìyẹn náà wà bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ kó mọ tó jẹ yẹn. Bá ti jẹ. Ìgbòdò kó fẹ́ràn ti ń gbóná ẹ̀. Máa wá jọ̀wọ́ nítorí pé àwọn ẹ̀jẹ̀ wọ́n ń lo at different level. Senator, okay o, no problem. N tó ṣe kókó ní pé kí gbogbo yìí ti wá òkè. Okay. Ṣé mo bọ̀ wọ́n ló ti rẹ̀ change lára? Ẹyin mo tẹ̀ máa change ẹ̀ sìn. Okay, change it. Ẹyẹ bí náà mo máa change ẹ̀ sìn. So don't worry, all right. I will sort everything. All right, yeah. Thank you. So how far? Ìwọ lè máa lọ ìgbà. Ẹgbẹ́ náà jẹ́ ni mò ń mọ̀. Ìgbà náà rẹ̀. Senator. My own problem, and I need to discuss it with you. You're a border mind me go. There's a cost of what she Jeffrey. Killing what to share learning what your daddy. I mean, you still know. Kill on share. Shall I for me? Senator, èké yàtọ̀ sábòsí. Ìwọ ni bàbá dúdú tó bímọ pupa. Ṣé torí nǹkan tẹ́ ṣe pè mí nìyẹn? Ẹ̀yin lẹ́nu fẹ́ gbé mi ṣeré jáde torí ẹ̀ mo ṣe wà nítorí mi wá bí o. Ṣé tí nǹkan máa ń bọ́dà máa ń lè mi ò tún lẹ́tọ̀ọ́ láti bí ẹ mọ́? No, ẹ máa ń bá mi sọ̀rọ̀ náà mo lè máa advice mi. Mo kì í ṣe bí ti rí ilé. Ẹ má gbé wa, mo rí ìtẹ̀. It's okay. Kò sí wàhálà. Tó bá jẹ́ bó ṣe fẹ́ mi, èmi fi inú fẹ́dọ̀, mo wọ́n kùnà sí ẹ̀, mo ń fi gbogbo ara hàn ẹ́, mo ń fi everything hàn ẹ́, mo wá sọ bó ṣe sọ ẹ́. So mi ò lẹ́tọ̀ọ́, àbí? Then kí la ṣe ń continue relationship fún? No. Ẹ wò, ibi táwọn ní kejì kan máa lọ. Bẹ́ẹ̀ lọ. Ẹ bẹ̀ jẹ́ ká lọ náà. Ẹ wò jẹ́ ká máa lọ. Mo dúró sẹ́, tó o bá mú mi ò dìde mi. Senator mo wọ̀ mú mood mi bó ti change. It's okay. Yẹ kó change sórí ìjókòó. Ẹ gbà mí. Kí ni gbogbo ilé? Oh, so àwọn lion art yìí wọ́n ti ń pààyàn káàkiri. Nílùú tó fi wà. Oh, okay, no problem. I think I know what to do now. Hello? Sergeant Kule? Oh, ó yá máa bọ̀ lọ́fíìsì mi báyìí. Kíákíá. Eléyìí lágbára o. Sir. Oh, good, Kule. Yes, sir. And you? Wàhálà ti wà o. Okay, sir. Wàhálà ti wà because ṣe rí àwọn lion arts yẹn, àwọn ladies yẹn, wọ́n ti bà nǹkan jẹ́ láàrin ìgboro. Wọ́n ti ń pààyàn káàkiri. Kò sára tí wọn ò dá mọ́, òun ló ti wà ní online káàkiri yìí. Can you imagine? Yes. Ẹ̀yin náà ti rí báyìí. Now, this is what I want you to do. Sir. Ẹ lọ pè gbogbo àwọn tíìmù yín pátápátá, both team A and B. Yes, sir. Kẹ́ make sure wípé ẹ fọ́nká sí gboro. Ibikíbi tẹ́ bá ti rí àwọn people yìí. Oh my God. Ẹ wọ́ wọn débi. Gbígbé ni, gbígbọ́ ni, gbogbo ara yóò tó bá fẹ́ dá fún wọn, ẹ dá fún wọn, ẹ make sure pé wọ́n dé báyìí. Ẹ ti gbọ́ tí mo sọ fún yín. Ṣé ẹ rí ohun tí ò bá ní dúró dè ní? Èèyàn máa lọ ń dúró dè ní o. Èèyàn máa lọ ń dúró dè ní o. Ẹ ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́. Ẹ ti gbọ́? No test, sir. Please go. Okay, sir. Hey. Okay, no problem. It's okay. Hello? Wo fi mí sílẹ̀ mi ráyè yẹn for now. Mo ń face àwọn kankan báyìí. Bùnmi kújọ́ mẹ́ta ó tí ẹ rí wa ò wá béèrè wa láti gbàtà tí wọ́n parí skul ó tí ẹ wá béèrè wa ẹdìyẹ òfin bíi tí kòkòrò wà hàn mọ́ ẹ̀ kí la wá ṣe fún ẹ látijọ́ ìta ti parí skul wa ó béèrè bá ṣe mí tọ̀. ẹ má bínú ìyá ọ̀rẹ́ mi ẹjọ́ nítorí ọ̀rẹ́ má bínú. wo Bùnmi wo Bùnmi ló sọ̀rọ̀ ẹ báyìí
Bùnmi ó ń pòwe fún wa ni. Òwe kí ni? Ẹ̀yin ti bẹ̀rẹ̀. Òwe tó ń pa fún wa ni pé ká tẹpá mọ́ṣẹ́, ká má bàa wá tẹṣẹ́ má pa. Ká dẹ̀ fi bí panú, kébi má bàa panú wa. Ó dáa. Ẹ má bínú. Èmi ò bínú o. Mi ò bínú. Ẹ tiẹ̀ dúró náà. Ṣadé ńkọ́? Ṣadé. Ṣadé ló pè ló fi dá lálẹ́ gàràgà. ṣẹlẹ̀? Akọni obìnrin. Ṣadé. Ó skáàsì gan. Tó bẹ̀rẹ̀. Bí mi ẹran ni. Mo lè wíṣì láti rí gẹ̀yẹn. Mo ti rí Ṣadé ti pẹ́ o, ọmọ. Mo ti miss ẹ gan. Gan. Mi ò wíṣì láti rí gẹ̀yẹn. Kí ló ṣẹlẹ̀? Ó ti pẹ́ gan. Ọlọ́run aṣọ yín o. Kí ló ṣẹlẹ̀? Má bínú ṣàbí nígbà tí mo wá bí ló jẹ́ kó wọ́n bá mi sọ̀rọ̀ Ṣadé ò ṣe Ṣadé. Mo ti stress gan. Gan ni tí má ti kún mi báyìí. Ilé mò ń lọ. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ mi. Lórí ọ̀rọ̀ Ṣadé. Ebi ti pa mí. Ebi ti pa mí. Máa fún yín lóúnjẹ, má worry. Ṣé ká jókòó síta ni àbí ká máa lọ lé wa? Ẹ jókòó. Tèmi, mo notice pé látàrọ̀ tá ti wà ní báyìí, mo drink ẹ̀, ó kàn ń wò. Ó yẹ kó mọ̀ wípé a kì í bá ní sùn, ká má kí ni kúrò jù. Kí ló ṣẹlẹ̀ gangan? Sorry ẹ̀yin guys, ṣe bí mo ṣe wà yìí, ó ń ṣe mí bí kí n kúrò ní gbogbo surroundings. Yes. Yes. Kílé tó máa kúrò ládùúgbò. Ṣé torí ẹ̀ ló ṣe wá kárí bọnú bí ìjàpá? Ṣé wọ́n mọ̀ pé ọgbọ́n ọ̀nù lè jòǹdò tó fi ń pẹ́ láyé ni? Bọ́bọ́ dá nǹkan sára kó jẹ́ ká mú kọ̀ọ̀kan àkó ń bí ìjọ. Even if at that, tó bá kúrò ní surroundings yìí, níbo ló fẹ́ lọ? Ṣé orí bí mo ṣe wà yìí? Ṣé orí àgbẹ̀ tí ó gbéṣu sínú ọkà bàbà? Wọ́n ní kí ló dé onítòhún yóò hùn. Àgbẹ̀. Yes. Tó gbin iṣu sínú ọkà bàbà. Bẹ́ẹ̀ ni. Ó dà pé eléyìí ò fẹ́ yé mi mọ́ o. Torí ẹ̀ náà ló ṣe fẹ́ á mú nǹkan. Even at that, jẹ́ ká tẹ̀ ṣe fàájì. Ká ṣe fàájì bọ̀bọ̀ ká mú nǹkan ya ẹgbẹ́ yẹn kó lọ́kàn. Ok, kò sí wàhálà. Ọkọ rẹ̀, mo fẹ́ rí ní fọ́ọ̀tù ọdún rẹ̀ pàtó. Mo lérò rẹ̀ mọ́ ní àti Fọláṣadé. Ó ní ìmọ̀ tó sì mo gbà lọ́wọ́ orí mi ọjọ́ mẹ́ta. Ó fi bí ọ̀sẹ̀ mi fẹ́ dẹ́sẹ̀ lọ́kọ́ lé yẹn. Ẹ̀yin lè bí Fọláṣadé. Àwọn èyí tẹ́ jókòó ẹ̀kọ́ mi lè jẹ́. Tàbátẹ̀ lọ fojú obìnrin lómi ilé ilé tí ń bí mi wà. Ẹ má ṣe ìgbọ̀. Èèyàn wọn ń kọ́ nínú ilé ìbọn tó bírí àwọn wọn sì máa ń lò ọkàn tí wọn. Ọdún wọn gbàgbà tí a jọ fẹ́ máa fi gbé yìí. Èmi wò pé ìrẹ́pọ̀ ní ẹ̀kọ́ wà láàrin àti wọn. Nígbà ìbáṣejọ ọdọ ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń bára wa ṣeré fine. Òjijì ni mo rí pé ó change sí mi tí wọ́n gbé gbé wọn ní ìwọ̀n gbé. Tí wọ́n gbé ọ̀wọ́ wọn ní ìwọ̀n gbé. Èmi bẹ̀ tó ń try láti ètò fún àwọn ọmọ wa láti fi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Pé ọkọ mi kí ló dé kí ni gbàgbọ́ abẹ́rẹ́ sí ìgbọ́n mi. Èmi náà kẹ́rẹ̀ kí n ṣọmọdé. Tó lè fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ẹ̀gbẹ́ tí ọ̀gá máa fi sùn lálẹ́ kò ní ti ọ̀sán gbó o. Òun mo ṣe ní kẹ́ bá mi pè ní kẹ́ bá ń bá wọn sọ̀rọ̀. Bí igi ò bá níwò, ìrọ̀lẹ́ wọlé o. Kí ni ìtumọ̀ nǹkan tẹ̀sán? Ìtumọ̀ ìbéèrè mi ni pé bí ìwò bá tún àpáta ikọ̀ ò lè wọlé kí ló wà láàrin wa àti ìyá ẹ̀. Dad, point of correction, she's not my mom. What? Ṣadé, ìyàwó abẹ́ ni ìyá ẹni náà ni. No. Don't tell me that! She's not my mom. It's your mother! She's not my mom. What do you mean? Dad, ask your wife. Ṣadé! 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 Okay, you are near me! Oda! No problem. Okay. Kẹ́yẹ́ máa rìn ọ̀hún. Kí ló dé tó yẹ pé gbogbo ìgbà báyìí oyin orú ìrìn orú? Kí ló ń ṣe yín báyìí nà? Ṣé wò kí n bọ́rọ̀ ẹ sọ̀rọ̀ ni? Sísá mi, ó ti mọ́ mi lára. Ẹ̀yin náà ṣáà mọ̀ pé ìlú yìí la wà. Ọmọ ìlú yìí ni mí. Bó ṣe wù mí ni mo ṣe ń ṣe sìstá. Ẹ wo àwọn patí tí mò ń lọ yẹn, àkókò tó bá yẹ kéèyàn ṣoge tó bá ṣe, Ọlọ́run gan máa bìyàn léèrè o sìstá mi. Ẹ dúró. Ṣé pátì yìí náà ni ṣá? Ṣọ́ fi pátì ṣe ẹ̀ ni? Wọ́n ní jákùmọ̀ kò kí ń rìn dé ọ̀sán. Ọmọ tàbí rẹ̀ kò kí ń rìn dé òru. Kí ló ń ṣe ẹ̀yin méjèèjì sẹ́kì bára yín sọ̀rọ̀ náà?
ṣọ́ fi pátì ṣe yín ni. mo ti gbọ́ sista mi. Ó ga o ẹ̀yin méjèèjì ẹ bára yín sọ̀rọ̀ o ẹ bára yín sọ̀rọ̀ o ẹ wà kẹ́ẹ̀bù mò ń sọ fún yín o. mo ti gbọ́ sista mi. ẹ wo sista ẹ má bínú sí wa gbogbo nǹkan tẹ́ sọ pátápátá la máa ṣàtúnṣe iṣẹ́ sí. Ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣọ́ra yín o ẹ ti gbọ́ ẹ wà kẹ́ẹ̀bù mo fọ́lọ́ sí yín o. all right ẹ gbọ́ ẹni sweet my boy ẹ ṣeun. ọ̀rẹ́ ó yẹ wọ́n gbé kẹ́kẹ́. tó dáhùn ma ẹ sì kí ara ẹ sista mi. dáhùn. mo máa ti gbàgbé mo lọ́rọ̀ kan issues kan wà tí mo fẹ́ bá sista sọ̀rọ̀ family issue. látàrọ tó ti ń bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ ìwọ ní dáhùn jàre. Kàkà kí kìnìún kó ṣàkápò ẹkùn wọ́n yá mọ́ ṣọdẹ tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ní. Kàkà kó ló lajú ṣàkápò fọlọ́gìnì nígbò wọ́n yá mọ́ ṣe tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ ní. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkọ̀kọ̀. Sista mi! Sista! Ẹgbẹ́ mi! Ẹ mọ̀ rẹ̀! Sẹ́ńdà mi! Kí ló ṣe? Ó ṣe ìtọ́ fún mi! Ẹgbẹ́ mi o! Ibùdó! Sista! Kí ni kí n ti sáré tọ́wọ́? Mo jẹ gbèsè! Hey girls, pàkúté tó lò fẹ́ palágídò. Apẹ́lẹ́ ló kọ́kọ́ tó wá sílé. Àdá tó wá sọ pé òun fẹ́ gidi ìwó kọ̀ọ̀kan. Ó ní ìyàwó lẹ́yìn ẹ̀ yọ. Ẹ má gbà fún slogan. People on your heart. No forgiveness. Tó pa Sandra we need to take revenge. A máa jà. Ẹ pa anybody. Ẹni tó bá yọjú ẹ finish ẹ àwọn. Ní aláyẹ anybody. Sandra lọ. So, ẹ̀yin girls, Sandra ti ṣe tuntun lọ́wọ́. Àwa tó kù ní ká ṣe kí ni ká túnra mú ká túnra kì. Dí ọmọkùnrin ò tó, bẹ́ẹ̀ náà dẹ̀ dí ọmọbìnrin ò tó. Mo tẹ̀ trust nínú. Gúdúgúdú ni wọ́n dàbí. A gbọ́dọ̀ fìgbà kọ́kọ́ túnra sílẹ̀. Shall we? Ẹ̀yin ṣe rí ní tí mo gbé dání kí n tó lè gbélẹ̀ mo kọ́kọ́ fẹ́ wọnú orin lọ. Ọtí ni wọ́n mú n ò mẹ́mu ṣẹ̀kẹ̀tẹ́ ni wọ́n mú n ò ní mẹ́gùrọ̀. Ẹ̀yin àríyé ní competition láìsí o. Ẹ̀yin ń bọ̀. Ọ̀gbẹ́ni kí ni gbogbo tó ń ṣe báyìí tó yọ lọ. Ẹ sáà ní sùúrù jẹ́ kó dára nú ẹ̀. Ó yẹ kó bẹ́ẹ̀ lórí bóyá mo lọ́rẹ̀ẹ́ mi. Ẹ̀yin kí ló ní lápò tó tí wọ́n náà lè fi tó lè fi tí wọ́n náà fi dúró tá a fi jọ àjọ fẹ́ fi gágbága náà. Ẹ̀yin. Ok wá wá ó fẹ́ sọ ní tẹ́tẹ́ àbí. Abẹ́mi náà ń lè kò sí wàhálà. Kí ló ní lọ. Ó ti mẹ́nu ẹ̀. Mo fún mi lẹ̀. Iye náà dá. Ẹ̀yin ẹni sùúrù o ní kó kànga o bá ṣe ṣeré. Ẹ̀yin Agógó ẹ̀yin ta ló wà nù èmi àtọ̀rẹ́ mi. Láti bá dín bàbọ̀. Ẹ̀yin mú wa ohun jẹ́rìí mi ni. Ìwọ ńkọ́. O tún bèèrè kóhun kan. Wá báwo ni wọ́n ra ẹ̀yin mú wa ọ̀rẹ́ mi. Sori orin tó yẹ ká máa kọ nímọ̀ ọjọ́ ọba lọ olúwa fèèyà gbàdání. Fóònù dà. Kí ló ń ṣe ọ́ tó ń ṣe bá ń gbà. Tó wá rí pé ibi tá à ń lò jẹ́. Let's go. Ó nà pàlàpàlà yà lára. Ẹ̀kan láòta o. Ẹ̀kan láòta o. Ó yá. Àkókò pọ̀. Ẹ̀rìn. Màá lè ṣe ewé ẹ̀mọ̀. Ẹ̀rìn. Tí ẹ̀ ní sùúrù náà kí n tó play tèmi. Ẹ̀rìn mo dà. Kí n tó play tèmi. Ibo ló gbà lọ sí ibiṣẹ́ lẹ́nu. Irú ìbéèrè wo ni?
inú àdúgbò tí mo ń gbà náà ni mo gbà ni mo gbà bòmí ó kún ọ̀kẹ́ fọ́gà níṣẹ́ mi. bẹ́ẹ̀ni. ìdájí ni mo gbọ́dọ̀ ti dé ṣọ́ọ̀bù tí n bá fẹ́ kẹ́nu mi ó gbẹ. nǹkan tó tún wá jà tọ́ ń bẹ̀ ni pé ó tún wá láwọn oníbàyà ọkọ̀ tí wọ́n bá ṣiṣẹ́. wo bí n bá tètè dé ṣọ́ọ̀bù tí n dẹ̀ tún sí ṣọ́ọ̀bù nígbà míì ní ìdìfọ́gà ẹnu mi lè gbẹ o torí owó sùn náà kò kéré. bẹ́ẹ̀ni kí ló ṣe tó fi ń bèrè. ó wàá gbọ́n kankan. ṣé ẹ gbọ́ nǹkan ni. ó sọ nǹkan ni ó ti miss. ó sọ nǹkan ni. sórí bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ sí ṣọ́ọ̀bù lẹ́nu ni mo bá rí àwọn èrò tó pọ̀ lọ bí omi. wọ́n ṣe náwó ni. wọn ò mà ṣe náwó. mo bá ní débẹ̀ bí mo ṣe débẹ̀ mo bá rí arábìnrin kan tó rí rùmúrùmú ó fáyìn tẹ́gbẹ́ tó bá rí wà fọ́. mo bá pa sílẹ̀ lẹ̀. mo bá bẹ̀rẹ̀ pé kí ló bẹ́ẹ̀ bó ṣe pa sílẹ̀ lẹ̀ jẹ́ wọ́n ṣan lọ ẹ̀jẹ̀ pọ̀ ó ṣan lọ bí omi. ní sùúrù má bàa yé mi jẹ mo mọ̀ pé tí n bá ti ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ inú mi mọ̀ lọ́pọ̀ ni. ẹni tó ṣẹlẹ̀ ni mo sọ fún ẹ lẹ̀jẹ̀ bá pọ̀ lọ bíbà bí omi. mo bá bẹ̀rẹ̀ pé kí ló ṣe arábìnrin yìí mo bá ní àwọn kan lion heart àwọn náà pa mo ń ṣe mo káwọ́ sórí báyìí pé yéé lion heart mo máa bìnrin náà ṣe báyìí. àwọn ọmọ burúkú tún ti bẹ̀rẹ̀ irọ́ ògiri létí o. Kasali wá gbọ́ o ìwọ máa bá sọ̀rọ̀ yóò jó tó ọ̀rọ̀ dáadáa ní pé àwọn ọlọ́pàá àwọn máa kóyàn ǹdẹ̀ lówó lọ́wọ́ àgàgà wọ tó ń rìn dé òru. kí ló tó náwó sí mi. àmúbọ̀ ẹni. wọ́n ṣe máa náwó sí mi. wá láyé ẹ̀ máa náwó sí mi. ẹ wo yóò náwó sí ẹ yóò náwó sí ẹ. bísí bò. ó dà fún ọ. sẹ́yìn tí ọ̀rọ̀ bá ti jẹ́ kókó orí ẹ̀ ní mọ̀ dìmú ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ ńlá ni o ẹ má jà pẹ́ ń bí o torí ẹ má jà pẹ́ ń bí o. ẹ jọ kí ló dé tó wàá náwó sí mi. Kasali jàjà wá tètè mi ya let's go 6-2 wá ṣe eré mo ti jẹ́ mo ti. Hey guys, kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ṣáwa rugged money. Number 1 ó drop. Number 2 wọ́n tún ṣe kí ni wọ́n tún ti là. Ọmọ ó dẹ̀ ń ká mi lára ó dùn mí gan. Ṣé rí nǹkan tí mo sáré pè yín fún lórí àwọn lion àti ẹni? So ká sáré mọ ẹni tó fẹ́ ṣe number 1 torí pé a gbọ́dọ̀ gbẹ̀san. A gbọ́dọ̀ ṣe fún wọn. Normal. Ẹjọ́ ta ló fẹ́ ṣe number 1 àyíká yìí ṣe mọ̀. Kòró mi kòró ṣà tó súnmọ́ tí cash. Má jọ kúrò má jẹ kòró bá mi. Mo súnmọ́ kòró súnmọ́ mi. Lẹ́yìn kòró kò dùn sẹ́lòmíì mọ́. Ẹgbẹ́ kìíní wá èmi ló kàn. Ẹ má bínú wèrè wo ló sọ̀rọ̀ ń bẹ̀rẹ̀ náà. Apapa ẹ. Kó rìn lọ. Ṣé nínú ilé tá a wà yìí? Àmọ́ oró mi má jẹ́ kíkú kan ẹ o. Àwa ní level wo bí táwọn ń jókòó sí high table náà àti high level. Tí ẹ gbé gbogbo ẹni dákẹ́ sáàkòrò tí wọ́n ń sọ yẹn ọmọ tiwa ló jẹ́. Story for the god. Ọmọ tí kàṣí ní ojú tiwa lọ́ṣẹ̀ mú sàkòrò dé bíbá yìí. Kòró mi ọ̀run re orú ilé òrò àti pa ẹ. Hey, you guys kò tí ní di gbogbo eléyìí náà. Kí ló ṣẹlẹ̀ gangan? Ṣé ẹ ronú ni? Number 1 ti lọ, number 2 ti tẹ̀lé. Tó yẹ kẹ́ ẹ lo brain yín. Ẹ wá ń jà sípò. Ẹ̀yin guys, ẹ jẹ́ ká fi sùúrù ká yan ẹnìkan tó sípò yìí. Ká lè mọ bí tá à ń lọ. Ṣó ti yé? Lion's heart, no for people knows. Olórí yín dà. Ṣáré London màámi mo rí fọ́ fún ẹ látàrí tó ti pẹ́ mo fọ́ fún èṣù ló ṣe mí o èmi kọ́ ni number 1 o èèyàn tí kàṣí ni number 1 o. Ọmọ olómi wà ó ṣe wá dójú kú tó wá tì sí mi ìwọ ní number 1 náà. mo bá ẹ ṣeré ni. Má bá mi ṣeré ikú o. Kò sí wàhálà tẹ́ ẹ̀ bá lè sọ̀rọ̀ whether you like it or not gbogbo yín ló máa fi kú ṣèpàjẹ́. Mo wọlé wá báyìí tikútikú torótoró ni èmi èèyàn kan ṣoṣo tó ń dẹ́rù bá gbẹ èèyàn máa waste life yín bí mo ṣe ṣe tàwọn ọ̀gá yín kò dẹ̀ ní yé yín àwọn wo nìyá yín. Hey you
jẹ́ kó mọ̀. Mo ti sọ fún yín pé mi ìbá tèrè wá. Ìyá mi àbẹ̀. Ìyá ẹ wà ní Sango. Mami, káyọ̀ tó mí ni wa, ẹ dákun o. Abúlé rẹ̀ wọ́n ti mú mi wá abúlé Kájọlà. Ń wá gbé mi dé gbogbo ibà ìṣẹ́bí ẹ dákun ẹ ṣáàjò. Ẹ má pa mí o, ẹ má pa mí ẹ dákun. Wọ́n tẹ̀ gbé gbogbo ẹnu dákẹ́jàre. Abúlé òṣìwọ́ lọ ti mú ẹ wá. Ẹ̀yin girls, ó rọ àwọn pípù yìí mú mi. Ilé ayé yóò gbé mi nìkan. Ṣáàtì iṣẹ́ orí mo ṣe ń tún rẹ̀ náà. Ó mọ̀ pé ẹni ojú mẹ́ta yìí lórí change. Mo bá yín sọ̀rọ̀ ní dáná. Tí mo bá dáná tán pé mo ti set dining ẹ wá jẹun ẹ máa ìgbín náà mi. Ẹ wá àwọn sọ̀rọ̀ wa di orogún nínú ilé. Tí wọ́n ti ṣẹ̀yìn, ìyàwó mi o, ẹ ṣe nǹkan báyìí fún mi o. Èmi náà dẹ̀ bẹ̀yìn pé kí n má bínú láti lọ parí sílẹ̀. Ẹni tó ń ṣọ̀rẹ́ alágbèdè kì í sá fún lọ. Iṣẹ́ orí mo ṣe ń gbọ̀ wọn ẹ jẹ́ kí n mọ̀. Àǹtí Ṣadé. Àǹtí Ṣadé. Ṣé. Kí lẹ́nu ìtúfẹ́ náà? Ìmọ̀ ẹsẹ̀ méjèèjì ló kù méjèèjì tí mo fi kọ́lẹ̀ tí mo ń dùn. Yóò wọ́n kàn tún wọn jù. Fọláṣadé, mo ti mú kí baálé oko lágbára tó tílé ló máa fún ládéyẹ sí. Ìwọ ìhà lásán lásán ni ẹ. Ọ̀rọ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ó ń jóni lọ́wọ́ jóni lẹ́sẹ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìkọ̀kọ̀ kò sẹ́ni tó mọ̀ bí tó máa já sí ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ṣùgbẹ́ni tó bá lómi lẹ́yìn ẹsẹ̀ là já mọ́ lọ́wọ́. Tani lẹ́ni náà tó ń búra wúra òyìnbó bí ó ṣe Ṣadé London lóde iná jó ògiri ọ̀sà òun lábàmì ẹ̀dá òun ló dámọ̀ lẹ́kùn àdìṣe kọ́ńdú ṣojú ẹ̀ òṣọ́nà ní má lọ tọ́ka nírun mọ́lẹ̀ ẹ̀ràn burúkú àfàyàfà. Torí ikú ni wọ́n láyàn, àrùn ni wọ́n láyàn, ẹjọ́ ni wọ́n, ọkàn kìnìún, òfò ni wọ́n láyàn.